ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين أعوذ بالله من الشيطان الرجيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنهم حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. أدوكني أدولون الحمد لله أي يولون أبوك فغنا الحمد لله يا بوك وادي بيايا الحمد لله رب العالمين. Ọlọ́run ọba tí ó lọ́pẹ́ tó lẹ́yìn ọba náà la dúpẹ́ fún kò ṣe wá ní ẹrú tí ó máa dúpẹ́ kó má ṣe wá ní ẹrú aláìmoore. Àmín. Gbogbo tí a bá ń dúpẹ́ oore síwájú Ọlọ́run máa ń ṣe àlékún orí ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Ìkẹ́ tó pọ̀ àti ìgẹ̀ tó pọ̀ kó máa jẹ́ ti aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ náà bá wa ara lẹ́ Ànábì bá wọn sàbí ẹ̀ àdápadà sí orí rẹ̀ Ọlọ́run sí ní ohun tí yá jẹ lérè níhìn ayé ní kọ̀kọ̀ sàárè àti ní gbangba alkiyama. Àmín. Àtọrọ fún gbogbo àwọn imam àwọn àfáà gbogbo àwọn tí wọ́n fi máa ṣayé láǹfààní tí wọ́n ti lọ Ọlọ́run ó bá wa kẹ́ wọn yóò bá wa gẹ̀ wọn yóò bá yọ́nú sí àbọ̀ wọn. Àmín. Gbogbo wa lẹ́sìn tí wọ́n ṣe láyé Ọlọ́run má pọ̀ ọ̀ràn wọn níṣẹ́. Àmín. La ilaha illallah. Àmín. Gbogbo Imam Mujaddidin Damada Ọlọ́run má ṣàbá kẹ́ wọn gẹ̀ wọn. Àmín. Bàbá wa dídí gba Alhaji Muhammad Rashad jẹ́rìkì àmọ́ ọ̀dà fún. Àmín. Bàbá wa dídí yín Ọlọ́run má ṣàbá kẹ́ wọn gẹ̀ wọn. Bàbá wa kọ́mọ́nkíwú màmá wa jẹ́ jẹ́rì àjọfà àti Ọlọ́run ṣàbá kẹ́ wọn gẹ̀ wọn. Àmín. Bàbá wa jẹ́ Mustapha gbọ́dọ̀ Merci Ayogo Ọlọ́run yọ́nú sẹ́yà bọ̀ wọn. Àmín. Bàbá wa Qamaruddin Hussein Ọlọ́run bá kẹ́ wọn gẹ̀ wọn. Bàbá Mufaddal Atik fáwọn Sofiyullah Hamza fáwọn Abdul Jalil Sabit Ọlọ́run kókó àwọn kò kẹ́ àwọn tí wọ́n bí wa ní baba ní ìyájọ́ kìyàmọ́ ọ̀dà fún wọn gbogbo àwọn olóore wa tí wọ́n ti lọ Ọlọ́run bá wa sí wọn lẹ́rú tó pẹ̀lú kẹ́ ní sí wọn lẹ́rú tó pẹ̀lú jẹníyà
ọba wa alhaji zakariya sí ìfọwárí kọ́ṣe ọlọ́run mọ́sàbá kí wọ́n gẹ̀ wọ́n. àmín. gbogbo ládé yìí tí àwọn ọmọ wọn ń gbèsè yìí ọlọ́run mọ́sàbá fi ṣe ẹ̀gbọ́n òṣùwọ̀n ṣe rí fún wọn. àmín. wala la ilaha illallah la hawla wala quwwata illa billahil aliyyil azim. lẹ́yìn náà àtọrọ fún bàbá wa imam àgbà samahatu sheikh al-imam alhaji Hudhayfa Hamza. atala Allahu baqa'ahu wa ahaqahu Allahu bihirsihi wa sallamana Allahu jami'an min kaydil makirin. ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ kọ́ gbà bẹ́ẹ̀ àìtó tó wọn sí máa ṣọ́ wọn lọ́dọ̀ ẹni tí ń fẹ́ wọn máa padà ṣọ́ wọn lọ́dọ̀ ẹni tí ò fẹ́ wọn èyí tó ti dá wọ́n jẹ́ odi ìbàjẹ́ tó kù díẹ̀ káàtó ọlọ́mọba fi ṣètò inú gba wọn jọmọdé orí ṣe jẹ́kálọ́gba orí ṣe wàhálà ní àtàkàlẹ̀ jẹ́ ọlọ́mọdé wọn lọ rẹ̀ jẹ́lbàkẹ́ àwọn ọmọkùnrin tí wọn náà lọ láì kí méjì ọlọ́run àtọrọ fún àwọn dọ́kítọ́rọ̀ wa alhaji abdulrahim shitu thani ọlọ́run ọba tí máa ń kún ẹrú ẹ̀ mọ́ṣábà kún àmín. ọlọ́run máa yẹ fún wọn dáadáa wọn àlẹ́mà gbogbo akitiyan wọn nípa kó lè dá ọlọ́njọ́ máa dá tiwọn náà mọ́jọ́ bàjẹ́ ọ̀la tí la ilaha illallah àwọn àtọrọ bẹ́ẹ̀ kárí gbogbo àwọn àfa àwọn imam tí wọ́n kọjá láàyè ọlọ́mọ fàárẹ̀ sí wọn àmín. jẹ́lẹ̀ kó wọ́n rójújọ́ náà kó wọ́n gbáyé ọlá ìpínlẹ̀ jẹ́ ọlọ́run iléeṣẹ́ Sunna TV Yorùbá ọlọ́run mọ́jọ́ òjò náà ọjọ́ bàjẹ́ gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ọlọ́run máṣà bá wa kún wọn àmín. bá wa dúró tì wọ́n jẹ́lẹ̀ wọ́n rójújọ́ náà wọ́n gbáyé ọlá ìpínlẹ̀ jẹ́ ọlọ́run lẹ́ṣà àwa tọrọ àdúrà fún àwọn ọmọ bàbá wa alhaji zakariya sí ìfọ̀ríkọ́ṣe tí wọ́n náà nínú tọ́lọ́wọ́n ọba tó bùn wọ́n nípa ìpè ọ̀rọ̀ ọlọ́run kọ́ máa lọ́n gbogbo wà nílé iṣẹ́ yìí ọlọ́run ọjà táwọn náà fi ń béèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣàfihàn wọn lọ́wọ́ àmín. àwọn tẹ́wọ́ gbọ́ láàrin lọ́dọ̀ bàbá lọ́dọ̀ ìyá ọlọ́run wọ́n ṣàfi ọmọ fi gbá wọn náà ga àmín. ọmọ sọ wọn lórúkọ rí kọ́ fọmọ fún wọn níyì àmín. ọ̀nà táwọn ń gbà tọ́lọ́run fi ń ṣe bí ti ń ṣe yìí ọlọ́mọ dínà mọ́ wọn àmín. ẹ̀gùn káwọ́ sérí fẹsẹ̀ jẹ́lẹ̀ mọ́jọ́ ọ̀tọ́ sí wọn àmín. ọ̀nà fílé wọn láyàbalẹ̀ fọ̀nà wọn láyàbalẹ̀ ọláìkìméjì ọlọ́run ọláìwí bẹ́ẹ̀ jẹ́ bí ọba náà lẹ́yìn náà àwọn tọrọ àwọn náà ọlọ́run mọ́jà tẹnugbọ́lọ́ bí wa mọ́jà tójú ayé mọ́lẹ̀ ẹ̀gún ayé ò ní gún wa tí ayé ò ní jẹ wá ọ̀dọ̀ ayé ò ní gbé wa lọ ẹni títí ẹ ti bàjẹ́ tí ń wéyàn kún ara wọn jẹ́ òkun náà wọn ti wá ẹni títí ẹ ti jábọ́ kò ní ọgán ti wá àwọn oyè fáàmù òdodo ọlọ́run yóò dé fáwọn náà ìmọ̀ àmàlò léyìí tí wúlò fara lé tí wúlò fara àdúgbò tí ń gbé ìsìlámù ga ọlọ́run yóò dé fáwọn náà kó wa máa ń ṣe láàárọ̀ lọ́sàn-án àti lọ́jọ́ alẹ́ ọlọ́run mọ́jà jọra lójú ọlá ìpín méje ọlọ́run. aláwòrán bí ń bẹ lẹ́yìn amúgarísùn ọlọ́run ń bẹ lẹ́yìn asúnsún jẹ́. ọlọ́run ń bẹ lẹ́yìn asúnsún jẹ́. ọlọ́run ń bẹ lẹ́yìn asúnsún jẹ́. aláwòrán bí ń bẹ lẹ́yìn amúgarísùn ọlọ́run lẹ́yìn asúnsùn jẹ́. ọlọ́run lẹ́yìn àṣírí. ọlọ́run lẹ́yìn àṣírí. aláwòrán bí ń bẹ lẹ́yìn oníwà tútù. ọlọ́run lẹ́yìn àṣírí. ọlọ́run lẹ́yìn àṣírí. ọlọ́run lẹ́yìn àṣírí. Allahu Rabbi lẹ́yìn oníwà tútù. ọlọ́run lẹ́yìn àṣírí. àkí ọlọ́run ọba tó yọ̀dá ikú láyé wa dásìkò yìí ọba náà la dúpẹ́ fún ó sì wá lẹ́rú tí ó máa dúpẹ́ àmín. má ṣe wá lẹ́wà láìmoore àmín. gbogbo wa tá a bá ń dúpọ̀ rí síwájú ọba náà ọlọ́run máa ṣe àlékún orí wa àmín. èyí tí ó máa jọ alásìkò ọ̀wọ̀ yìí òun náà ni asbabul inhiraf ani tariki ani siratil mustaqim àwọn okùnfà ìyapa kó lójú ọ̀nà òtítọ́ àkọ́kọ́ náà al-inhirafi ìyapa táwí kí ni ohun tí ń tú báwo ló ti jẹ́ sí kí la fẹ́ kọ́ mẹ́. huwal mayl
والإعجاج عن الصراط المستقيم. òun náà ni kéèyàn kọ́ tẹ̀ kọ́ yà kọ́ máa wá ṣe ségesège lójú ọ̀nà tọ́tọ́ sí ọ̀nà tó tọ́ kọ́ yà kó lójú ọ̀nà tó tọ́ kọ́ máa wá rìnrìn ségesège ìrìn tí ó dọ́gba sí ọ̀nà tó tọ́. وهذا الصراط المستقيم واحد لا ثاني له. lẹ́sìn rí ọ̀nà tó tọ́ wahidun la thaniya lahu. ọ̀nà tó tọ́ ẹyọ kan náà ni kò pé méjì kìí ṣe páwọn ọ̀nà méjì yìí lọ́dá lọ́tọ̀ ẹyọ kan ni kò pé méjì. وهو طريق الحق والفضيلة. náà ni ọ̀nà òdodo ọ̀nà ọlá ọ̀nà tá ń tọ̀ tá ń gbayì ọ̀nà tá ń tọ̀ tá ń yege ọ̀nà tá ń tọ̀ tí a ní kábàámọ̀ bú mbẹ̀ òun náà ni ọ̀nà òdodo ọ̀nà òtítọ́. هو الالتزام بالقرآن والسنة النبوية. òun náà ni walitizamu bilqur'ani òun náà ni kí o gbá alqur'ani mú wa sunnati nabawiyyati bákan náà kẹ́sì gbá ìtẹ̀lé ti òjíṣẹ́ ńlá Nábì wa Muhammad kẹgbà mú òun náà lọ́nà òtítọ́ ọ̀nà òdodo. wattiba'u ssahabati ìtẹ̀lé àwọn min tí wọ́n bá Nábì lò àwọn tí wọ́n wá lẹ́yìn wọn ìgbọ́ràn wọn mú ìtẹ̀lọ́nà wọn òun náà lọ́nà òdodo. eléyìí ní fi hàn wá pé ọ̀nà òdodo ò pé méjì tó sì ń jẹ́ ọ̀nà ìsìláàmù. bá a bá wá pọ̀nà ìsìláàmù ọlọ́nà kan tọ́lá alẹ̀ tọ́kọjọ́ ọ̀nà kan oṣù òun náà ni ìtọ̀ alukùránì lérí ọ̀nà bẹ́ẹ̀ sì ni ìtẹ̀lé ti òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu àtàwọn tí wọ́n bá Ànábì wa Muhammad tí wọ́n bá lò nígbà àmúta Nábì ń bẹ láyé òun náà ni ọ̀nà òdodo. jàmáà lópin ìgbà tọ́nà òdodo tó ti jẹ́ yọ ọ̀kan tí ó pé méjì tí kìí ṣe ohun tó ló ń kà tó pé ọ̀kan náà ni gbogbo ohun tó bá ti lè wá yàtọ̀ sí ọ̀nà tá a wí ànù ni ó máa jẹ́ ìyapa ni ó máa jẹ́ lọ́lọ́run fi já mọ̀ nínú Al-Qur'ani gẹ́gẹ́ bọ́lọ́run ti gbé kalẹ̀ fún Nábì wa Muhammad sallallahu alayhi wa a'udhu billahi minash shaytanir rajim wa anna hadha sirati mustaqiman فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. Allah ní ọ̀nà òdodo ọ̀nà òtítọ́ وأن هذا ọ̀nà àtọ̀gbáyì صراطي ọ̀nà téèyàn ń gbà tí fi ń yege láyé. Allah ní wa anna hadha sirati Allah ní èyí tí ń bẹ ńlẹ̀ yìí èyí tá ń júwẹ̀ fún yìí ọlọ́run ní sírọ́tì ọ̀nà tèyí ọlọ́run ọba ní mustaqima níhun tó dọ́gba níhun tó dúró dédé ọlọ́run ní àṣẹ mi fún yín pé fattabi'uhu ẹ tẹ̀lé ẹ̀tọ́ ọ̀nà náà wala tattabi'u subul ẹ má tẹ̀lé àwọn ọ̀nà kéréje àwọn ọ̀nà tí ó dá àwọn ọ̀nà kọ́nà wala tattabi'u subula fatafarraqa bikum an sabilihi ẹ má tẹ̀lé àwọn ọ̀nà kọ́nà ọ̀nà tí ọ̀dà tí ó wà fún yín yẹlẹyẹlẹ tẹ́wàá yàtọ̀ sọ́nà ọlọ́run tọ́jọ́ náà tòótọ́. dhalikum wassakum bihi èyí ni fún yín o àsọlẹ̀ tèyí ọlọ́run ni mo ń sọ fún yín bẹ́ẹ̀ bá tọ̀ ọ̀nà mi ẹ̀dẹ̀ ni tó bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ bá tọ̀ ọ̀nà mi ẹ̀dẹ̀ ní tọ́páyọ ọlọ́run bẹ́ẹ̀ bá tọ̀ ní èmi ọlọ́run ọ̀nà ọlọ́run wọ̀ kọjá ìpé kẹgbẹ́ Al-Qur'ani mú ọ̀nà ọlọ́run wọ̀ kọjá ìpé kẹtẹ̀lé ìlànà òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad alayhi wa sallam. bàbá wa wo ọ̀rọ̀ yìí dáadáa Ànábì wa Muhammad ó ṣàlàyé ọ̀nà òdodo ọ̀nà òtítọ́ lẹ́yìn ìgbà tó sọ ọ́ lẹ́nu
ó hù níwà ó ṣe nínú ìṣe Allah. wọ́n fi hàn wá nínú ọ̀rọ̀ ànábì wa Muhammad wípé ànábì jókòó pọ̀ lọ́ àwọn sàábé rẹ̀ ànábì wá la ìlà kan tó ṣe tọ́ọ́rọ́ tí ọ̀wọ́ ìgbà tó wáyá lọ́wọ́ ọ̀tún rẹ̀ báyìí ànábì tún la àwọn ìlà míì sọ́wọ́ ọ̀tún ó tún la àwọn ìlà míì sọ́wọ́ òsì tí a já sí pé ọ̀nà tó ṣe tọ́ọ́rọ́ ní tí ọ̀wọ́ ní ń bẹ láàrin ìlà wa ń bẹ lápọ̀ ọ̀tún ẹ̀ àwọn ìlà míì ń bẹ lọ́wọ́ òsì ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wá sọ pé haza sabilullah ṣẹ́rẹ́ tí mo là sáàrin tó ṣe tọ́ọ́rọ́ yìí èyí ni ọ̀nà Ọlọ́run bí yàn bá tọ̀ yóò yege èyí lọ̀nà Ọlọ́run bí yàn bá tọ̀ kò ní kábàámọ̀ èyí lọ̀nà Ọlọ́run bí yàn bá tọ̀ yóò gúnlẹ̀ sí èbúté ayọ̀. thumma khatta khututan an yaminihi wa shimalihi. Ànábì tún wá la àwọn ìlà mìíràn sí ìrànwọ́ ọ̀tún ó tún wá la ìlà mìíràn sí ìrànwọ́ òsì. thumma qala. Ànábì wá ń sọ wípé wa hadhihi subulun. Ànábì ní ẹgbọ́ àwọn èyí tí mo là sí ọwọ́ ọ̀tún yìí tí mo sì là sọ́wọ́ òsì hadhihi subulun àwọn aláwọn yìí ni àwọn ọ̀nà kéréje ala kulli sabilin àmì ẹ má gbàgbé o shaytanun. bí ó ti já sí pé wọ́n ń bẹ lọ́wọ́ ọ̀tún wọ́n ń bẹ lọ́wọ́ òsì àwọn ìlà tí mo là kéréje yìí bí wọ́n ti wà ní náà lójú ọ̀nà ìlà kọ̀ọ̀kan ẹ lọ mọ́ gbàgbé wípé àṣetánì ń bẹ lójú ọ̀nà ẹnìkọ̀ọ̀kan tí ń júwe yadi'u ilayhi tí ó mọ̀ pèpè sọ́dọ̀ ààrẹ tí ó mọ̀ pèpè pé ibi ní kẹwàbọ̀ ibi ìlọ́nà yàtọ̀ sọ́nà Ọlọ́run àṣetánì tún dúró lérí àwọn ọ̀nà ẹnìkọ̀ọ̀kan láti mọ̀ pè yín sí ohun tí ó dáa láti gbogbo ẹni tó bá wá tọ̀ ọ̀nà ni yàtọ̀ sí ọ̀nà Ọlọ́run tí mo là yìí ọmọ ti tẹ̀lé àṣetánì. thumma tala sallallahu alayhi wa sallam. Màdá nábì wá sí àlàyé ìdìbùṣe ló ṣẹ̀ṣẹ̀ wá ń tọ́ fún wọn nínú Kùránì pé wa anna hadha sirati mustaqiman wa anna hadha sirati mustaqim. ìgbà nábì ṣàlàyé àwọn ọ̀nà ni tó ṣàlàyé wọn bùṣe lọ́wọ́ ń tọgbó lóhun Ọlọ́run fún ẹ pé wa anna hadha sirati mustaqiman fattabi'uhu ipe gbogbo ìtímọ̀ làálẹ̀ yìí o ẹ má wò èyí tó wà láàrin tí mo kọ́kọ́ láàrin lọ́nà Ọlọ́run Ànábì fi ṣàpèjúwe ni tattabi'us subul. Ànábì fi ṣe àpèjúwe ni wípé ọ̀nà ìsìláàmù tó wà yìí ojú ọ̀nà ẹ̀sìn tó wà tó ń jẹ́ ìsìláàmù tó sì já sí pé ń ẹ̀rí wá ń bẹ̀ náà ni alukùránì àgbójúlé òdodo wá ń bẹ̀ lálukùránì àgbójúlé òdodo àkejì ń bẹ̀ náà ni ọ̀rọ̀ annabi wa Muhammad ìtẹ̀lé ti annabi wa Muhammad ẹ̀rìbáyìí ohun náà ni ọ̀nà tọ́tọ́ kọ́ àwárí gbogbo èyí tó kù lọ́nà kéréje ẹ̀rìbáyìí lọ́nà àwọn tó kù tá annabi fi ṣàpèjúwe tọ́lá lásánwó ọ̀tún tọ́lá lásánwó òsì tánàbí fi ń júwe fáwọn sàábé tá a bá dà padà wá nínú ìṣẹ̀mí tiwa náà àtàsìkò tá ń lò lẹ́yìn ìtẹ̀lé Kùránì ìtẹ̀lé ọ̀rọ̀ anábì wa Muhammad lórí gbogbo ohun tó kù ní ọ̀nà àṣetánì ni kò sóore kan mẹ́ ibi Ọlọ́run ọba sì ti fòore sí ẹ̀dá ò lè róore mẹ́ gbogbo ohun tó ṣẹ́kù láwọn ọ̀nà tọ́mọ anábì Ádámù ń lọ gbà yálà mo fẹ́ gbẹ́gbẹ́ mu ni yálà kápámọ́ka mi ni yálà wípé ọ̀rọ̀ ọ̀rùn wípé kí wọ́n mọ́ tomi kí wọ́n mọ́ jù mí tọ́ ń sáré ẹ̀ tọ́ yẹ́pọ̀ àwọn ọ̀nà tọ́ ń lọ gbà nìna lọ mọ̀ wípé kìí sọ̀nà Ọlọ́run kìí ṣe ohun tọ́lọ́run ọba yọ́nú sí kìí ṣe ohun tọ́lọ́run ọba fẹ́ ní Kùránì fi ní wa anna hadha sirati mustaqima fattabi'uhu wa la tattabi'us subula fatafarraqa bikum an sabilihi dhalikum wassaakum bihi la'allakum tattaqun. Ọlọ́run èyí náà ni ọ̀nà tó tọ́ gbogbo èyí tó kù ní ìyapa ni kéèyàn yapa kó lójú ọ̀nà bí èèyàn bá ti lè yapa kó lójú ọ̀nà Ọlọ́run
irú àpèjúwe tá Nábì ṣe fáwọn sàábé ni tọ́lá àwọn ìlà míì sọ́wọ́ ọ̀tún àtọwọ́ òsì eré ọ̀nà ni ló ń tọ̀wọ́ bọ̀ sí. Allahu Akbar. bọ́bá bá rí bẹ́ẹ̀ ìyapata máa ń wí àwọn ìrísí wo ní mú wá ibo là á ti ń kàn án eré wá sí wo ní wá ń bẹ̀dá ọ̀pọ̀lọ lóníranran péyàn bá ìyapa tinú àdì ọkàn ń bẹ tó yá sí pé èèyàn yapa níbi ẹ̀sìn yóò yapa níbi àdì ọkàn ìyapa níbi ìwà òun náà ń bẹ èèyàn àmọ́ yapa níbi ìwà tó yá sí pé ìwà tí ń hù bọ̀ tẹ́lẹ̀ ìwà ọmọlúwàbí ni ìwà mùsùlùmí ni ní ọba bá yí lójijì lákàn bá rí pé ìwà rẹ̀ ò bá àyàn mu kò síwọ́ ọmọlúwàbí lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ náà bákan náà nínú èrò èèyàn àmọ́ yapa nínú ọ̀rọ̀ ìyapa máa wáyé ṣùgbọ́n níbi tí ìyapa yìí ti ń bẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ níbi al-inhirafi al-akhlaqi ìyapa níbi ìwà bọ́lọ́wọ́n ọba gbá bí ọba láàánú ẹnìkan bọ́lọ́wọ́n ọba bínú sẹ́nìkan àbí bọ́lọ́wọ́n ọba lẹ́nìkan lò a ní káṣe ìtaní ọgbà wà lọ́wọ́ ẹ̀ káṣe ìtaní ọgbà wa rí lọ́wọ́ ẹ̀ kò ní síwọ́ ọmọlúwàbí lọ́wọ́ ẹ̀ ìwà rẹ̀ ò ní tọwọ́ ẹ̀ wá ìrìn rẹ̀ ò ní tẹsẹ̀ jáde gbogbo àwọn nǹkan tí ó máa lù tí ó máa hù níwà kò ní bá a mú mọ́ àti ibi ìwà lánà ẹ̀ ibi ìwà ni ó ti bẹ̀rẹ̀ kó tọ́ba wa yá á rí i pé irú eléyìí ní bẹ̀rẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ fayakunu taqiyan salihan ó lè jẹ́ ẹni tó yá sí pé ó bẹ̀rù Ọlọ́run ó sì jẹ́ ṣoore èèyàn rẹ̀ láàmà sí Allahu Akbar. ẹni mustaqiman yóò sì jẹ́ ẹni tó dúró dídí fọ́lọ́run tọ́ba ti wá lọ dìbì pé ìyapa yìí fẹ́ ṣẹlẹ̀ nínú ìgbésí ayé ẹ̀ ní ọba yìí gára ní ọba kọrí òun tí ń sá fún gbogbo nǹkan tó lè máa jẹ́ nǹkan ẹ̀wù nǹkan tí ń sún ní máyìdá ní ọba dájú kọ́. fala yatamalaku nafsahu. fayakọ̀ òun fi hàn kò ní lè wá pàṣẹ fẹ́mi ara ẹ̀ mọ́ gbogbo ohun tó bá ti jẹ́ nǹkan àyídá náà ni ọmọ ṣubú sí gbogbo nǹkan tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ náà ni ọmọ ṣubú sí bí wọ́n kọ́ fún kò ní gbọ́. fatakunu hadhihi bidayatu fitnatihi. eléyìí yóò máa jẹ́ bidayatu fitnatihi yóò máa jẹ́ ìbẹ̀rẹ̀ ìdààmú ẹ̀ wanhirafihi yóò máa jẹ́ ìbẹ̀rẹ̀ ìyapa rẹ̀ ìbẹ̀rẹ̀ ìyapa lára ẹ̀sìn ibi ìwà ní tí ń kó yóò máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ yóò máa hùwà tí ó dá títí yóò wà gbẹrun gbọ̀n ni tó bá ti wá ń kó nínú ìyapa kan yóò máa bọ́ sínú mi tó bá ń kó inú ọ̀kan yóò máa bọ́ sínú mi títí kìíní ni yóò gba ìwà yanyan lọ́dọ̀ ẹ̀ yóò wà gba àdìọ́kàn ìgbàgbọ́ yóò gbà lọ́wọ́ ẹ̀. Allahu Akbar. kò ní máa sọ̀rọ̀ rí jáde lẹ́nu ọ̀rọ̀ àṣetáni ìwà ọ̀rọ̀ ẹni àìmórí sọ́lọ́run ni wọ́n máa sọ. thumma tatawala ba'dahu al-anwa'u al-ukhra min al-inhiraf. yóò máa wá kó nínú ọ̀kan bọ́ sínú ọ̀kan nínú àwọn ìyapa ìwà bẹ́ẹ̀ ni ó máa rìn ní bẹ́ẹ̀ ni ó máa rìn nígbàtí ìwà rẹ̀ ò bá ti dọ́gba ẹ̀rí báyìí lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́kọ̀ọ́ ti ṣẹlẹ̀ fáwọn Yẹhudi pé ibìkan ni ìdààmú wọn ti bẹ̀rẹ̀ ibìkan ni fìtínà wọn ti bẹ̀rẹ̀ ibìkan ni wàhálà wọn ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bó ti bẹ̀rẹ̀ fún wọn tànàbí fi pè àṣàkíyèsí Ọlọ́run àwa náà ọfẹ́jọ bí pọ́ afẹ́mọ́ wà lọ́nà Ọlọ́run àdàgbà yọ ọkọ̀ ọmọjà mọ́ àmín subhanallahi wa bihamdihi subhanallahi alazim. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú Sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ já wọn náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa Sunna. akí Ọlọ́run alhamdulillah ọba tí ọlẹ́tọ̀ kíkí akí àwa náà bí Ọlọ́run
ìpé gbogbo ẹni tó ti dá tá a mọ̀mọ́ rẹ̀ tá a mọ̀mọ́ ìwà rẹ̀ tá a sì mọ̀mọ́ ní rẹ̀ ẹ̀bẹ̀ wa sọ́lọ́run ni pé Ọlọ́run má jẹ́ kí a Ṣẹ̀tánì kó ráyè nínú iṣẹ́ wọn àmín má jẹ́ ó ráyè lára wọn àmín má jẹ́ ká Ṣẹ̀tánì ó bá wọn dòwò pọ̀ àmín torí pé ibi ìwà ní kíní hùn tí ń bẹ̀rẹ̀ Allah bọ́ bá hù níwà bẹ́ẹ̀ títí yọ́ kan ohun tá ń pè ní ìgbàgbọ́ lára rẹ̀ yọ́ máa wá kọlu Ọlọ́run yọ́ máa hùwà tí ó dá pẹ̀lú Ọlọ́run yọ́ máa lòlò sí tí ó dá sọ́ba náà lánàbí wa Muhammad fi ṣe ní ó fi pè wá sákíyèsí àwọn Yahudi tọ́lọ́run lánà wọn ibi tí wọn náà ti bẹ̀rẹ̀ nínú Allah lánàbí ní fàtàkù dúnìyà wàtàkù nìsá anábì ní ẹ bẹ̀rù ayé o wàtàkù dúnìyà anábì ní ẹ sáfáyé wàtàkù nìsá anábì ní ẹ bẹ̀rù ayé fa inna ẹ sì sáfóbìnrin ẹ sáfún àwọn ìyá wa ìran obìnrin ẹ bẹ̀rù wọn nítorí pé àkọ́kọ́ ìdààmú tí ń jẹ́ wàhálà ọmọ ànábì Ádámù àwọn Yẹhudi ń jọ náà eré obìnrin lọ́lọ́run ti gbé ibẹ̀ ni wọ́n ti he nǹkan wọn ni wọ́n ń hàn ẹ̀rí báyìí ẹlòmíì yóò mọ ìjọsìn dáadáa yóò níwọ̀ ọmọlúàbí kí ni gbígbàdúrà lè dé fún nínú ayé lọ́ba kó sáàrin tọ̀sán dọ́gba tòwúrọ̀ dọ́gba tálẹ́ náà ń bọ̀ sí tọba náwọ́ sọ́tún ń ṣe tọba náwọ́ sósì ń ṣe tọba fàwájú ọwọ́ ẹ̀ ń tó bọ́bá tún mú lẹ́yìn ọwọ́ ẹ̀ ń tó yọba dìbí pé ìwà rẹ̀ tá a mọ̀ọ́mọ̀ tẹ́lẹ̀ ìwà ìtìjú tá a mọ̀ọ́mọ̀ tẹ́lẹ̀ ìwà ọmọlúwàbí tá a mọ̀ọ́mọ̀ tẹ́lẹ̀ ní ọba yìí dà bẹ́nìkan sọ̀rọ̀ wọn ò mọ̀ sọ bẹ́nìkan gbẹ́sẹ̀ wọn ò mọ̀ gbé bẹ́nìkan ṣe wọn ò mọ̀ ṣe lọ́dọ̀ rẹ̀ yọ́ bẹ̀rẹ̀ sí mọ́ jọ rẹ̀ lójú yọ́ mọ́ bàbàrà rẹ̀ yọ́ mọ́ pé kò sẹ́ni tó tóun yọ́ mọ́ pé kò sẹ́ni tó dàbí òun ẹni pé dààmú ti dé inú ìgbésí ayé ẹ̀ yọ́ bẹ̀rẹ̀ sí ìyapa níbi ìwà yọ́ mọ́ wá kò níbi ìyapa ìwà yọ́ mọ́ wá níbi àwọn ẹ̀dá sọ́lọ́hun yọ́ mọ́ wá ìyapa Ọlọ́run gangan fúnra ara rẹ̀ yọ́ mọ́ hùwà tó lẹ́tọ̀ sọ́lọ́hun yọ́ mọ́ sọ̀rọ̀ tí ó dá sọ́lọ́hun ló fi já sí bí anábì ní fàtàkù dúnìyà wàtàkù nìsá fa inna awwala fitnati bani Isra'ila kanat fin nisa torí ọba tó ní wá ó ń pè wá sí àkíyèsí látara gbólóhùn anábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àtọ́lá ń bẹ fún nípa ipé kéèyàn ó mọ́ ìyapa kó lójú ọ̀nà òtítọ́ lẹ́ni nísìn ọ̀pọ̀lọpọ̀ èèyàn nítorí afẹ́ lu wọ́n ti yapa kó lójú ọ̀nà Ọlọ́run wọ́n ti ní èyí dà ń dúró ìjọ wo la fẹ́ dúró dà èyí dà ń ṣe ní ìjọ wo la fẹ́ ṣe é dà gbogbo ẹ̀yin tẹ́ jókòó síbẹ̀ díẹ̀ ọmọ ọkùnrin tó ẹ̀yìn wọn ń sáré wọ́n ti kó lójú ọ̀nà Ọlọ́run torí pé ìwà rẹ̀ kò tọwọ́ wọn wá ìrìn rẹ̀ kò tẹsẹ̀ wọn wá gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé kìí ṣe ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ bọ́mọlúwàbí èèyàn ń bẹ̀ wọn ò sì gbà fọ́lọ́run nípa àgbà fún wọn bọ́rọ̀ bá wá rí báyìí jẹ mọ́ àwọn ìwàsí tí kìíní ní mọ́ mú wá ọbẹ̀ láti bí ìwà àwí yóò tún wá lọ bí àdì ọkàn ẹ̀rẹ́ lómi yóò mọ́rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tọ́lọ́run sọ̀kalẹ̀ fún ànẹ́bì sallallahu alaihi wasallam yóò mọ̀ tí ọgbọ́n erí ṣáájú ọ̀rọ̀ ànẹ́bì yóò mọ̀ tí làákàyè ṣáájú ọ̀rọ̀ Ọlọ́run àbí kọ́ mọ̀ lo ọ̀rọ̀ Ọlọ́run bí ti fẹ́ inú ti ẹlẹ́rìí tó fẹ́ ṣe ìyapa ni nínú àdìọ́kàn lọ́dọ̀ ọmọ èdè ènìyàn onírànràn ni ọ̀pọ̀ nínú àwùjọ wa ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n pera lónímọ̀ lóníkéwú ọ̀pọ̀ lọ́dọ̀ ẹlòmíì náà tó jẹ́ kàtàǹkìrì fún ara rẹ̀ tó sì gbọ́ fẹ́ kù wá bí àwọn mọ̀rọ̀ Ọlọ́run aṣẹ́ bó ti wù ú lérí ìfẹ́ ẹnu ara ẹ̀ bó ti wù rẹ̀ sí gbogbo eléyìí àkíyèsí ni pé Ọlọ́run mọ́ ṣe wá lẹ́ni tí ń yapa àmín àwọn tí wọ́n wá mú yàn débi kéèyàn yapa ọ̀nà òtítọ́ Allahu Akbar tí mú yàn débi kéèyàn yapa ọ̀nà òdodo tí mú yàn débi kéèyàn kọ Al-Qur'ani lẹ́kọ́ àtànábì wa Muhammad lẹ́ àkọ́kọ́ òun náà ni khabithatu shaytaniyatu dafinatu fi qalbi sahibiha òun náà ni ẹ̀sìn aburú
tàṣetáni tá a gbìn sọ́kàn ẹni tí ń hùwà yìí tá a gbìn sọ́kàn ọmọ ànábì ádámà ìbàjẹ́ àṣetáni tí ń bẹ nínú ọkàn ọmọ ànábì ádámà ibẹ̀ ní tí máa ń sìyàn débi kọ́ yapa yọ́ yapa ọ̀rọ̀ ọlọ́run yọ́ yapa súnà ànábì yọ́ yapa ìjọmọlúàbí kò ní kọ́ ń gọ́fẹ́ ṣẹlẹ̀ a máa ṣẹlẹ̀ lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ṣe lálàyé fún wa ó ní inna ar-rajula la ya'malu bi amali ahli al-janna ànábì ní inna ar-rajula la ya'malu bi amali ahli al-janna ẹ máa rọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn yóò máa kúwọ́ ọmọ àlìjẹ́nà yóò máa gbégbèsè ọmọ àlìjẹ́nà yóò máa gbégbèsè ẹni ire yóò máa gbégbèsè àwọn ẹni ọlọ́run yabudu linnas fíìmà yabudu linnas nínú tọ́hàn sáwọn èèyàn nínú táwọn èèyàn rí jàmá ọlọ́run nìkan ló lè dájọ́ kọ̀kọ̀ òun ló rí kọ́ wá ọba àjẹ́yìn mọ́mù kọjá àfà kọjọ́ lówó kọjọ́ lọ́rọ̀ kọjọ́ tọkùnú ọlọ́run nìkan ló lè dájọ́ kọ̀kọ̀ bó ti rí ń kọ̀kọ̀ wọ lọ́mọ àtọ̀bà tó nìyẹn pé báyìí lọ wá ní gbangba ń tọ́mọ èdè ènìyàn bá rí náà ní ọ̀sọ̀ lànàbì fi ní ẹyọ́ ọmọ wà nú àwọn èèyàn tí ọmọ ṣiṣẹ́ ọmọ àlìjẹ́nà yọ́ ọmọ hùwà ọmọ àlìjẹ́nà fíìmà yẹ̀bùdù lẹ́nà nínú tó àfihàn sáwọn èèyàn yìí pé lágbájá èèyàn rẹ ni lágbájá ẹni rẹ ni lágbájá ọmọlúwàbí ni yọ́ ọmọ bẹ́ẹ̀ sáwọn tó sì dájú pé nítòdodo ọmọ náà ni torí ń tọ́ wà lábẹ́ rẹ̀ ihun tí ń bẹ lọ́kàn rẹ̀ ìwà tí ń hù tí ń pamọ́ ìwà ọmọ náà ni èyí ni àwa sìn bá ṣe táàní bá bọ́ntọ̀ ń dówó pọ̀ yóò sìn débi kọ́ ya pàtó ọlọ́run kó pàtà nábì torí bá wo báwọn èèyàn ti ń sáré mo fẹ́ dà táwọn èèyàn ti ń sáré mo fẹ́ ní báwọn èèyàn ti ń sáré mo fẹ́ dàbí lágbájá báwọn èèyàn ti ń wọ aláàgó ṣiṣẹ́ nínú sáà yìí a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ń bá èṣù jẹun ọ̀pọ̀lọpọ̀ lèṣù ti dágbá fún ni wọ́n ti jẹun nínú igbá èṣù bójá sí pé bí wọ́n kan bá lọ dúró lé wọn kọ̀kọ́ mọ́rọ̀ọ̀run wọn kọ̀ kílẹ̀ mọ́ ṣù lọ́sàn-án ẹ̀rí báyìí bẹ́nìkan ọba jínú agboolé ẹ̀ báwọn bá jí dáadáa nínú ilé wọn àbùṣe ti bùṣe wọn ọkọ̀ kílẹ̀ mọ́ ṣù lọ́sàn-án àwọn nǹkan ní tó jẹ́ nǹkan aburú Ṣàítánì ti gbìn sí wọn lẹ́mìí ẹ̀rí àwúrú wọn ni wọ́n máa sọ gbólóhùn pé ọ̀rẹ́sẹ̀ wèrè òbúṣogùn ìjọ olọ́lọ́gbọ́n fẹ́ gbé ti ẹ̀ lẹ̀ ẹ̀rí bọ́bá lè yá akọ́ ya bọ́bá sì lè ran kọ́rùn tó làṣìṣẹ́ àwọn náà gbọ́dọ̀ jẹ́ èèyàn agbọ́dọ̀ lówó agbọ́dọ̀ ṣe gbajúmọ̀ agbọ́dọ̀ bẹ́gbẹ́ pé ibo láti wá gbà táàfi ṣe àfẹ́ ṣe sùúrù ọ̀nà ọlọ́run àfẹ́ tọ̀ ọ̀nà Ṣàítánì lálẹ́ ni wọ́n ń tọ̀ ìwọ́tọ̀ ọba wá ń wò wọ́n ọwọ́ àròyìn ká ní pé nǹkan gidi nǹkan ni wọ́n ń ṣe irú àwọn nǹkan báyìí ní Ṣàítánì gbìn sọ́kàn ọmọ ànábì Ádámù asúnidébi kọ́ ìyapa ọ̀nà òtítọ́ ọ̀tọ̀ ọlọ́run kó sì ìyapa ìtẹ̀lé ti ànábì wa Muhammad. wàsábàbù sáni min asbábi linhirafi ani siratil mustaqim. nínú àwọn okùnfà kejì tí wọ́n ń sìyàn débùté ìyapa kó lójú ọ̀nà òtítọ́. ṣahawatun wa nazawatun taghallabati alayhi. òun náà ni àwọn ẹ̀wù mo fẹ́ ní wá mo fẹ́ láwo èyí wù mí tọ̀hún wù mí ẹ̀rí mo fẹ́ gbá mo fáwo tó ti bu ọkàn ọmọ ànábì Ádámù mọ́lẹ̀ tó bò ó mọ́lẹ̀ tí ọjọ́ oríran àfẹ̀míkíní yìí àfẹ̀míkíní tọ̀ àfẹ̀míkíní lọ sí síbí àbá àfẹ̀mí kí wọ́n rí ń bí àfẹ̀mí ni kí wọ́n rí lọ́hùn kò ní jẹ́ ó nísinmi kọ́dà kò ní kó àti fọ̀lọ́ ọlọ́hun lẹ̀ máa ṣẹbọ sọ́lọ́hun kọ́sà jẹ́ pé èmi wọ́n rí bọ́ bá ń ká sáré òkìkí ibi wọ́n bá darí ẹ̀ sí náà ní ọlọ tó bá ń sáré ariwo ẹ máa pè mí ẹ máa dárúkọ mi kán gbọ́ lọ́tún kán gbọ́ lọ́sì wọn á ní àforú ló fi gbẹ́ bọ́ wọn á ní kó fòrú gbé pèsè yọ́mọ̀ wá sáré kakò níjà ládùúgbò onísinmi bí wọ́n bá ti jí láàárọ̀ wọ́n mọ̀ bá gbà pé ẹ̀rí báyìí nítorí tí ń wá ní ó fẹ́ dàbí lágbájá ó fẹ́ dàbí tàmọ̀dù ihun tí lágbájá ṣe pamọ́ ní dáadáa àbí oore àbí gbèsè ìdùnnú tó gbé ọmọ ni ẹ̀rí
ẹlòmíràn á ní àti kò tó ibi àwọn aláwọn nígbà tọ́lọ́hun fi ṣe ohun tó ṣe àbẹ́ ohun tọ́lọ́hun fi ṣẹ̀san fáwọn tí ń ṣẹ̀san fún ṣé wọ́n ṣe ni mo fẹ́ ní eléyìí tẹ́lẹ̀ yìí náà wù mí tọ̀hún náà wù mí kò jẹ́ kọ́ máa nẹ́bí Ádámù kó ní ìsinmi àìmọ́ wa ní ìsinmi yóò wá sùn débi kọ́ yapa tọ́lọ́hun tó rọ́lọ́hun nínú Kùránì tí ẹ̀ ní sùúrù sùúrù ní kò ní ọ padà débi tọ́ lọ pẹ̀lú rọ̀ àmọ́ kò fẹ́ ní sùúrù mo fẹ́ ní lọ́tún mo fẹ́ ní lósì mo fẹ́ di gbajúmọ̀ kí wọ́n máa pè mí lọ́tún kán máa pè mí lósì eléyìí ni yóò wá mú dépò wípé ìrìnsí rẹ̀ tí ó máa rìn kò ní kọ̀ torí pé gbogbo nǹkan tó lè mú tí ó fa sábàbí tí ó fi débẹ̀ ní rọrùn Ọlọ́run ti tò sínú Al-Qur'an àmì ìtọ́ Ọlọ́run tò sínú Al-Qur'an ni kọ̀tẹ́ lọ́rùn yóò wá jẹ́ sí pé gbogbo ohun tí wọ́n ń pè lẹ́wù gbogbo ohun tí wọ́n ń pè ní ìdààmú gbogbo ohun tí wọ́n ń pè ń fìtínà òun ni ó ra wọlé àmọ́ gbogbo ohun tí ó wá jẹ́ ohun tó lè jẹ́ kí ìrọ̀rùn ó bá ìgbésí ayé ẹ̀ lójú ọ̀nà Ọlọ́run kò ní rí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jannatu bil makarih wa huffatin naru bish shahawat wọ́n fi rọgí ká àlìjẹ́nà gbogbo ohun tójú ọ̀fẹ́ rí òun náà fi rọgí ká àlìjẹ́nà bí wọ́n bá wọ àlìjẹ́nà ojú orí tó Ọlọ́run ó gbòmìjẹ lójú ẹ̀ yóò sunkún yóò fàárọ̀ gbébi yóò fọ̀sán gbébi ó lè túmọ̀ rí talẹ̀jẹ̀ àwọn nǹkan tí ọ̀bẹ́ mu la fi ṣe gbàgede fàlìjẹ́nà ẹni tó bá wà àlìjẹ́nà bá a ti mọ̀ sí pé ìyọ́nú Ọlọ́run ni ó mú wa débẹ̀ àmọ́ yóò rí ohun tójú ọ̀fẹ́ rí yóò rí nǹkan tí ó tẹ́ lọ́rùn àwọn nǹkan tí ó tẹ́ ni lọ́rùn òun la fi ṣe gbàgede fàlìjẹ́nà bọ́bà dá kọjá tó fi kan àlìjẹ́nà ojú orí tó ìdààmú ọba wàhó fati an-naru bish-shahawat gbogbo ohun tó wá jẹ́ ẹ̀wù àwọn nǹkan tó dùn mọ́ ni ohun tó jẹ́ fàájì ohun tó járiwo ohun tó jú kìí òun la fi rọgí ká ilé iná ariwo ni ohun tí ó máa dùn mọ́ ni tí ó máa wu ni lọ́tún tí ó máa wu ni lótì òun la fi dáṣọ fún iná gbogbo ẹni tó bá lè wá sáńbẹ̀ lọ́ra àlìjẹ́nà wọ̀ àmọ́ gbogbo ẹni tí ń bá ń wù tí ń tẹ̀lé yọ́ dọmọ náà ló fi já sí pé ọmọ Ànábì Ádámù agbọ́dọ̀ wò ká tẹ̀lé ọ̀nà òtítọ́ tàlùkùránì sọ fún wa pé wa anna hadha sirati mustaqiman fattabi'uhu wa anna hadha sirati mustaqiman fattabi'uhu ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون Ọlọ́run fi ń pè wá ṣàkíyèsí pé ọ̀nà òtítọ́ òun ni kẹ́tẹ̀lé l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì ní iyyakum wa muhaqqarati dhunub Ànábì ní ọdọ́wọ́ yín o nípa àwọn ìdẹ́gbin àwọn ẹ̀ṣẹ̀ àbùkù ẹ̀ṣẹ̀ tí máa ń kó parun bá tí máa ń ba ìgbésí ayé ẹni jẹ́. fa innahunna yajtami'na 'ala ar-rajuli hatta yuhlikuhu. jàmáà Ànábì wa Muhammad ń pè wá ṣàkíyèsí wípé gbogbo èèyàn láyé kẹ́ ṣọ́ra fáwọn èyí tó jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tí máa ń sini dókò ẹ̀tẹ́. fa innahunna yajtami'na 'ala ar-rajuli hatta wọn àkójọpọ̀ fọ́mà Ànábì Ádámù wọn àkójọpọ̀ sọ́dọ̀ rẹ̀ tàbá àkójọpọ̀ sọ́dọ̀ rẹ̀ tó bá ṣe yìí ọmọ ṣe yìí tó bá ṣe yìí ọmọ ṣe yìí kódà bẹ́ẹ̀ bá ń pè padà kò ní padà yóò máa wá hù níwà bẹ́ẹ̀ títí wọn yìí kó parun bá àwọn ìwẹ̀ ẹ̀ṣẹ̀ yìí yóò máa hù níwà yóò máa ṣe níṣe yóò máa dìde bá a bá ṣe léyìí lẹ́nì tó bá ṣe ti bí ilé tá a bá tó kọ̀ fún yóò wà ń díẹ̀ bẹ́ẹ̀ títí yóò fi bọ́ sóko parun kódà bí gbogbo èèyàn bá kójọ pọ́pọ́ náà ò sí ń bẹ́ẹ̀ kò ní padà eléyìí fi hàn wá wípé a gbọ́dọ̀ yapa kó lójú ọ̀nà òdodo bákan náà okùnfà ẹ̀kẹta
zunubul khalawat. àwọn ẹ̀ṣẹ̀ àdápamọ́, àwọn ẹ̀ṣẹ̀ tá a dá tẹ́nìkan orí wa, ibi ojú ọ̀ká wa mọ́ tá wá gbà pé ojú Ọlọ́run rí wa. àwọn ẹ̀ṣẹ̀ tá a lọ wà ń bì kan tá a kù tó yẹ pé má jẹ́ wọn orí mi, má jẹ́ nìkan orí mi, ọgbà pípọ́ Ọlọ́run ń wọ̀ ọ́. má jẹ́ nìkan orí mi, ọgbà pípọ́ Ọlọ́run ń wọ̀ ẹ́. má jẹ́ nìkan mọ̀, ǹjẹ́ ọmọ pọ́lọ́hun ti mọ̀ ṣáájú. gbogbo ẹbò bọ́bá dàlì kìyàmọ̀ fasírù ajímọ̀wò ìdẹ̀wò ìlànà gbogbo kọ̀kọ̀ lákòótán wọn yányán gbangba ni lọ́dọ̀ Ọlọ́run. gbangba ni Ọlọ́run ó ti yanjú ẹ̀. ìmọ̀ dẹ́ṣẹ̀ nípamọ́, má jẹ́ wọn orí mi, má jẹ́ wọn mọ̀, má jẹ́ kíjẹ̀ mọ́ mọ̀, má jẹ́ káwọn tí ń tẹ̀lé mi ọmọ tọ́ lọ já àfá ọjọ́ ìwọ̀n wọn lọ ṣàṣepamọ́, àbí lọ jẹ́ bá lélé àbí ya lélé lọ ṣàṣepamọ́, lọ dẹ́ṣẹ̀ ń kọ̀kọ̀ pé ojú ọmọ rí mi, ọgbàgbé Ọlọ́run kó rí ẹ. ọba tó wá rí ẹnì náà ni ó padà tú ẹ síta ńgbà tí ó bá yẹ iṣẹ́ ẹ wò. àwọn èèyàn wà rí ẹ, wọ́n wà padà mọ́ ojú tó fẹ́ kó tì ẹ́ níṣáájú, yọ́ wà tì ẹ́ kẹ́yìn lásìkò tó ò ní lè ráàyè túnṣẹ́ ṣe mọ́. ibi àbá wọn kú àwọn ìṣẹ́ bẹ́ẹ̀ ni a máa sún ni débi káyapa kó lójú ọ̀nà òtítọ́. a máa sún ni káyapa kó lójú ọ̀nà rẹ̀. fa'an Thawban anna nabiyya sallallahu alayhi wa sallam qala. ẹ̀rí ànábì wa Muhammad tí kí àtọ́lá ń bẹ fún látọ̀dọ̀ ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àbẹ́ Thawban. ó ní ànábì wa Muhammad tí kí àtọ́lá ń bẹ fún sọ báyìí. la a'lamanna aqwaman min ummati ya'tuna yawmal qiyamati bi hasanatin amthali jibali tuhammati bida. ànábì ní ẹ lọ mọ̀ wípé mo máa mọ̀ dájú pé àwọn kan bẹ nínú àwọn ìjọ mi tí wọ́n padà wá lẹ́yìn tó bá dijọ́ gbédàlì kìyàmà wọ́n kó ọwájú Ọlọ́run. iṣẹ́ eré wọn dáa, ìrìn rí ń bẹ lẹ́sẹ̀ wọn, ìwà rí ń bẹ lẹ́sẹ̀ wọn, wọ́n a mọ̀ sí sàárà, wọ́n wá ṣiṣẹ́ eré kúnlẹ̀, wọ́n wá mọ bí àpáta. fayaj'aluha Allahu azza wa jalla haba'an manthura. bí iṣẹ́ eré wọn ṣe wá tó nìna, bí iṣẹ́ eré wọn ṣe pọ̀ tó nìna, tọ́wà ńlẹ̀ tọ́pọ̀ ńlẹ̀ bíi kápátá ọ̀gá sókè lọ́lọ́run ó fi kùṣẹ́ eré náà dànù bíi lágbàá, yóò kú dànù. Qala Thawban. yóò dàbí atẹ́gùn, yóò bó furuufú lọ, yóò bàtẹ́gùn lọ. Qala Thawban. àbáwá sàábẹ́ Thawban ni ìwọ́n ń béèrè ya lọ́wọ́ Rasulallah ìwọ òjíṣẹ́ Ọlọ́run. ìwọ òjíṣẹ́ Ọlọ́run dákun ṣàlàyé wọn fún wa ká lè mọ̀ bọ́rọ̀ ti jẹ́. ẹ̀rí báyìí ṣàlàyé wọn fún wa ká lè mọ̀ aláàánàkúhùnà mi ni wọn ká má bà á sínú wọn, ká má bà á jọ wọn, kí gbèsè wa mọ́ jọrọ. torí pé a máa wá hù níwà àní mọ̀ ọmọ èdè ènìyàn sì ní ọ̀tàun tá bámọ̀ la mọ́ ń jẹ́. Qala. Ànábì wa ń sọ báyìí fún ọ pé ama innahum ikhwanukum. Ànábì ní ẹ máa gbọ́ ẹ máa wà lọ ọ̀nà tó jìn o. àwọn tí mo wí innama ikhwanukum àwọn ọmọ ìyá yín ni o, bí wọ́n ti bí yín nínú ilé, ọmọ ìlú kan náà ni yín, ẹjọ́ ọmọ ṣe ni ẹjọ́ ọmọ wà nínú ládùúgbò yín, nǹkan náà ni yín. wa ya'khudhuna minal layli kama ta'khudhun. bẹ́ẹ̀ ni bí ẹ̀yin ṣe ń lo inú oòrùn làwọn náà máa lo inú oòrùn, bẹ́ẹ̀ tí ń sùn inú oòrùn wọ́n máa sùn inú oòrùn, ẹjọ́ ń gbé ni. walakinnahum aqwamun idha khalaw bi maharimillahi intahakuha. àmọ́ ṣùgbọ́n dé ihun táwọn wá ń ṣe tẹ́ẹ̀ fi dá wọn mọ̀ ni pé bí wọ́n bá wá lọ dá wà níbì kan pẹ̀lú tọ́lọ́hun kọ̀, pẹ̀lú tọ́lọ́hun ṣe léèwọ̀, wọ́n lọ wà láàyè kan pẹ̀lú tọ́lọ́hun ṣe léèwọ̀, wọ́n á sì ṣe kí ni, wọ́n á sì dìrọ̀ mọ́, wọ́n á sì mọ́ hù níwà. èyí ni fi hàn yí pé ìwọ tó sọ pé òyìn mutí tó ń jí mu níbi tójú ọ̀ka ọmọ, àbí ìwọ náà tó pèrè lọ́mọlúàbí mi ṣe zìnà tó ń lọ yọ ṣe ń bì gan,
àbí ìwọ náà tó yá sí pé àwọn ìwà tójú ìrí tétí ọ̀fẹ́ gbọ́ tó ń kìlọ̀ rẹ̀ fẹ́ lòmíì tí wọ́n náà ń lọ yọ́ ṣe níbì kan bọ́ ọba tí ń yọ́ ṣe bí tó ti ń yọ́ ṣe tó ń yọ́ ṣe ní tí ń dàgbà sí yóò mú ẹ̀yà pa sójú ọ̀nà Ọlọ́run. Allahu Akbar. Lànà bí fi ṣe lápèjúwe fáwọn sàábé pé tó bá dálì kìyàmọ̀ àwọn aláwọn ni wọ́n kò ṣe èrè déwájú Ọlọ́run wọ́n kò déwájú Ọlọ́run yóò kúnlẹ̀ bíbà bó tilẹ̀ wá wù kó kúnlẹ̀ tó Ọlọ́run yóò kú dànù yóò ní kọ́ bátẹ́gùn lọ ní nítorí pé kí ni bí wọ́n bá ti lọ dáwà pẹ̀lú ìwà ìdá wọ́n á sì dìrọ̀ mọ́ wa máa ṣe ìwọ náà tó ń kìlọ̀ tí fáwọn èèyàn gbà tí wá ọkà ọmọbì kan ọwá ní ẹmú kan wá ọ̀kan ni náà ò tí bà nǹkan kẹjẹ́ ìbí ojú tá ibi tá wà yìí náà ni ẹyọ ọ̀kan ni ó ṣe nǹkan náà ẹ̀rí ọ̀kan yìí náà ni ó di méjì ajédéjẹ ìjẹ kan ẹ̀kan yìí náà ni ó di méjì bábá kó méjì yóò di mẹ́ta ìmọ̀ wá lọ dá ẹ̀ṣẹ̀ ìwọ̀ ẹ̀ṣẹ̀ mọ́ hù nípamọ́ a máa jókùnfà tí mọ́ mú ni yàkó lójú ọ̀nà Ọlọ́run. Rọ̀bì àmìnà sí bábìlì ń hìrọ̀fì. ẹlẹ́kẹ̀ẹ́rin nínú àwọn okùnfà Sọ̀díkù tí máa ń súnni débi kéèyàn kọ́ yà níbi ọ̀nà òdodo òun náà ni sọ̀díkù sùn ọ̀rẹ́ bú alábàárìn bú alábàálòpọ̀ bú ọ̀rẹ́ rẹ́hùn kìí ṣe ẹni rẹ̀ tí kìí ṣe èèyàn rẹ̀. Allahu Akbar. torí pé bá a bá rí wọn ẹ má retí ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ èèyàn bú ẹ má retí ìwà rẹ̀ lọ́dọ̀ ẹni tá a fi rán ọ̀rẹ́ bú a máa ṣokùnfà kéèyàn kó yapa kó lójú ọ̀nà òdodo kó yapa kó lójú ọ̀nà ẹ̀sìn. Allahu Akbar. bá a bá wò nínú àsìkò wà yìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ míì ló ti sọnù. wàsálàkú ṣubúlà razila. wọ́n sì tọ̀ lọ ọ̀nà àbùkù lọ. wàkàlà sábàbù ni wọ́n ń tọ̀. mubashar. wọ́n ń tọ̀nà àbùkù nǹkan kankan ló sì wọ́n lọ. wà suhubatu su. ìbálòpọ̀ pọ̀lú àwọn èèyàn bú lọ́jọ́ rọ̀ orí bẹ́ẹ̀. ìbárìn wọn pọ̀lú àwọn èèyàn bú lọ́jọ́ wọn dà bẹ́ẹ̀. ìbálòpọ̀ pọ̀lú àwọn aláyìndá ló jẹ́ kí ọ̀ràn wọn kó débi tó dé. ẹlòmí ọ̀rẹ́ èèyàn rẹ̀ bá rìn kò rí èèyàn rẹ̀ bá tò kò rí èèyàn rẹ̀ fi ṣàpèjúwe ara rẹ̀. ìyàn bú tí wọ́n wá ń bá rìn ní ló jẹ́ kí ọ̀ràn wọn kọ́dà bó ti dà. Allah. nítorí pé Ànábì wa Muhammad tí kí àtọ́ là ń jẹ́ fún. sallallahu alayhi wa sallama. ó ní al-mar'u ala dini khalilihi. falyanzur ahadukum man yukhalil. ẹnìkọ̀ọ̀kan kíyèsí níbi ọ̀rọ̀ Ànábì ní ọmọ èdè ènìyàn yóò mọ bẹ lérí ìlànà ẹni ń bá rìn. ọ̀rẹ́ bú ṣẹ́ èèyàn bá rìn má bẹ́ èèyàn bú rìn ìbéèyàn bú rìn yóò jẹ́ kó yapa kó níbi ọ̀nà òtítọ́. Allah. yóò jẹ́ kó yapa kó níbi ọ̀nà òdodo. tó o bá ń bẹ́ èèyàn bú rìn ìwọ lè máa rí i pé ń gun mọ́tò bọ̀bìnì ìwọ lè máa rí i pé ń wọṣọ tó da ìwọ lè máa rí i pé tọ̀ gbogbo nǹkan ń bọ́ sí fún àmọ́ ohun tó ṣe bí ń kẹ̀yìn sọ lọ́hun tó fi lóhun ṣe ohun tóhun ṣe ni ọmọ ṣọ́yàn o jẹ̀mọ́ bómi ṣe mọ́ tó níjọ́ mi ìbéyàn ọba mú àfẹ́ ojú ẹ̀ torí gbogbo àga máa dàrú. ẹ̀ṣọ́ èèyàn bá rìn àwọn ẹni tí wọ́n ń bá rìn nì lọ́jọ́ ọ̀dà àbí ó ti dà lọ́jọ́ kọ̀rọ̀ àwọn orí bó ti rí l'Ànábì wa Muhammad ti yanjú ẹ̀. sallallahu alayhi wa sallam. fún wa nínú àdísì kan níbi tí ń gbé sọ pé masalul jalisi salihi wal jalisi su. àpèjúwe olùjókòó tí ire àti olùjókòó tí ibú. Ànábì ṣe àpèjúwe rẹ̀ ó fi olùjókòó tí ire ó fi wé nǹkan olóòrùn almisk. ẹ̀rí báyìí ó ní bọ́ bá jókòó tẹni ire tó jókòó tí èèyàn rẹ̀ tó fẹ̀gbẹ́ ti èèyàn rẹ̀ àpèjúwe dàbí ìgbà tó bá jókòó ti almisk. tó bá wá jókòó ti ẹni ibú àpèjúwe ti ẹ̀ náà Ànábì wa Muhammad ṣe nítorí pé tó bá jókòó ti ẹni rẹ̀ ẹni bá jókòó ti ẹni rẹ̀ láyé àdámùkẹ́ mi ń sọ híbìl miski ìmọ̀ tẹ̀sítẹ̀rí ò ní ṣàfẹ́kù
lọ́dọ̀ ẹni tó bá jókòó ti ẹni tó nítò àrí àlìmísìkì lọ́dọ̀ ò ní ṣe àfẹ́kù ìmọ̀ kọjá sí pé ọ̀rà lọ́wọ́ ẹ̀ bọ́ bá ń gbóòrùn ẹ̀tọ́ tẹ́ ẹ lọ́rùn tó bá sì ní kápá bẹ́ẹ̀ àbí pé ọ̀ lágbára bẹ́ẹ̀ o kò rọ̀ ẹ́ lọ́rùn ehun tó ṣe ni tó bá lè rà á àwòtẹ́jìdì rí ìhàwó àbí kọ́ ọmọ gbóòrùn dáadáa látàrẹ̀ àsìkò tó bá fi jókòó tí ọmọ gbóòrùn rẹ̀ ọmọ mímí rẹ̀ ọjàǹfààní rẹ̀ lára ẹni ni ó sì jẹ́ bẹ́ẹ̀ ọba níkàgbà àti ra ọ̀rà lọ́dọ̀ ẹ̀ orí èèyàn rẹ̀ bá tò lọ́la pé ojókòó tẹni rẹ̀ ó tún mọ gbóòrùn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọmọ tọ̀dọ̀ ẹ̀ wá ìpènísàkèsí rẹ̀ ọmọ tọ̀dọ̀ ẹ̀ wá ìtọ́nisọ́nà rẹ̀ ọmọ tọ̀dọ̀ ẹ̀ wá ìkìlọ̀ fúnni tí ó jẹ́ sí pé àríre kó ń bẹ̀ ọmọ tọ̀dọ̀ ẹ̀ wá ṣùgbọ́n dé wàmọ́sálù jẹ́lì sísú kọ́ wá rápèjúwe tá nẹ́bí ṣe nípa ìjókòó tí olùjókòó tí ibú bá bá jókòó tí bá bá jókòó tí anẹ́bí ṣàpèjúwe tí ẹni pé kí ni ìmọ̀ yahruka badanaka aw thawbaka tó bá jókòó tí olùjókòó tí ibú Ànábì fi olùjókòó tí ibú ó fi wé iná àgbẹ̀dẹ iná ìwìrì iná tágbẹ̀dẹ tí ma ń fẹ́hùn Ànábì fi wé ẹni tó lọ ó dìgbà tí ó dàbí ìgbà tó lọ jókòó síbi iná tí alágbẹ̀dẹ ń ta tó fẹ́ fi rọ irin ìmọ̀ kọjá sí pé ẹta náà nì yóò jó ọ lára àbí kó jó ọ láṣẹ. aw thawbaka aw tajid minhu rihan khabisa. bí ọba ṣe kan fún ẹni kó jó ẹ láṣọ àbí kó jó ọ lára. aw tajid minhu rihan khabisa. ọkàn lọ́dọ̀ ibi náà àgbẹ̀dẹ tó jókòó sí ọkàn òórùn èéfín òórùn èéfín nìní tó ọba kó sáwùjọ èèyàn gbogbo èèyàn ló mọ̀ ní báyìí láti jẹ́ ìbọlá àgbà àwọn èèyàn ó wà kórìíra rẹ̀ àpèjọ tá Ànábì ṣe nìní pé bá ọba jókòó tèèyàn bú nínú kọ́ dàbí tiẹ̀ náà kó dèyàn bú bí tiẹ̀ kò sì jẹ́ bẹ́ẹ̀ kó dèyàn bú bí tiẹ̀ torí pé ìdèyàn bú bí tiẹ̀ yóò fi bó ti jẹ́ ní kó bá ara rẹ̀ yóò sì kó bá ohun tó bá wọ̀ àbí kọjá sí pé èèràn bú tó wà lọ́dọ̀ rẹ̀ yóò wá bù ẹ́ dàrú bọ́n bá ti fẹ́ ṣàpèjúwe àwọn èèyàn bú wọ́n mọ̀ pé ẹ́ mọ̀ àwọn tí ń bá wọn lérí bú rìn wọ́n ń bọ̀ wọn àwọn lẹ́yìn wọn ọ̀rẹ́ èèyàn gidi bá rìn ìwọ̀n èèyàn búni náà yóò wá jẹ́ nǹkan tí wọ́n máa jẹ́ tí ọmọ dẹ̀ láàmú ní gbogbo gbà ní gbogbo àsìkò. khamisan min asbabil inhiraf. nínú nǹkan tó tún jẹ́ ẹ̀hún tí ìmọ̀ ń súnni débi kéèyàn kò lójú ọ̀nà òdodo. ihmalul walidayn. ihmalul walidayn òun náà yẹn àìka nǹkan kún àwọn òbí méjèèjì àwọn òbí méjèèjì kí wọ́n bímọ ẹlẹ̀ ọ̀kan wà ń bì kan ọ̀kan wà ń gàbọ̀ wọ́n á fọmọ ẹlẹ̀ ọmọ orí títọ́ ọmọ ń jáde lọ ìrìn káàkiri bí ìgbóná tó já sí pé ọmọ ẹni ọ̀rẹ́ kọ́ gidi kan gbà ọdún máa ń ṣẹlẹ̀ pé wọ́n tún wà láyé wọ́n wà láyé bàbá ọmọ lọ ta dráàvù ìyá wà ń gàbọ̀ àbí bàbá wà ń gàbọ̀ ìyá ń lọ gbé borùn káàkiri ń lọ tójú bọlé káàkiri ó wá já sí pé oúnjẹ nìkan ni wọ́n ń fọmọ ẹni jẹ ẹ̀rí oúnjẹ nìkan ni wọ́n ń fọ́mọ nìjẹ́ ọmọ èèyàn ò ní nǹkan gidi ẹ̀rí gbogbo nǹkan tí ó lè wù kó lè jẹ́ kán mọ́ ṣe wọ́n wá kó ọmọ ẹni kalẹ̀ wọ́n á gbé kalẹ̀ sínú wàhálà wọ́n gbé kalẹ̀ sínú ìdààmú wọ́n gbé kalẹ̀ sínú fìtínà ọmọ èèyàn ò ní wá ní ẹ̀kọ́ kan kò ní ní ìṣe kan tó ṣe gbogbo eléyìí ọlọ́run kó ṣamọ̀nà wa àmín ẹjá mójútó gbogbo eléyìí ọlọ́run ṣe amọ̀nà ẹni kọ̀ọ̀kan wa wala la ilaha illallah subhanallahi wa bihamdihi subhanallahil azim. Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd Allah